Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Obidi, I am a victim of girl child marriage, and it was enabled by my mother. She made me do it, she forced me, she did everything. I want to tell my story. Please. Nílé lóko lẹ́yìn òdì mo kí wá ipa kó bójú ọjọ́ ṣeré mo kí ẹ̀yin ìyá mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ààyè ọpẹ́ yọ Dr. Zabby Talk Show. So yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ àṣẹ̀dá ayé ọpẹ́ á máa yọ fún wa o lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ṣé nínú ayé tá wà yìí náà ni ṣó ṣẹ̀ṣẹ̀ kó àwọn míì fi rọ́pò àwọn èèyàn kan nílẹ̀ kóòtù òjíire ní Nàìjíríà ni tàbí ó ti wà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí social media ló wá jẹ́ ká túbọ̀ máa rí àṣírí yẹn mi ò mọ èyí tó jẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni fídíò míì tí mo tún wá fẹ́ gbé wá nínú program ẹyọkan yìí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa yìí tó wà nílùú òyìnbó ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Ojú tẹ̀yin bá fi wò ó mo mọ̀ wípé nǹkan tó kọ wájú ní tó kọ ojú sẹ́lòmí ẹ̀yìn ló kọ sẹ́lòmí. Ọmọ yẹn ọkùnrin tó ti yí lórí nílùú yìí ọmọ yẹn ọkùnrin tí pé wọ́n ti deport nítorí pé ìyàwó ẹ̀ ń purọ́ ìyàwó mi ó ṣòro láti gbé láti Nàìjíríà nísìn because you have to look at her behaviour tó bá gbé wọn dé ìlú ìtàn ló máa rí ọwọ́ tó máa yọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí faṣọya mọ́ ara wọn lọ́rùn tó wọ́n faṣọya mọ́ ara lọ́rùn wọ́n kọ ọlọ́pàá ni wọ́n sọ pé ọlọ́pàá kan ìgbà kan jìnnà ọkọ ẹ̀ ló nà wọ́n òun kọ́ ló nà wọ́n wọ́n lọ́kọ ẹ̀ jáde ilé tó ti san mortgage for so many years wà á lose ẹ̀ wọ́n á lò gbọ́dọ̀ débẹ̀ mọ́. Is that life? So for both of you to be compatible ó láti jẹ́ pé ọ̀rẹ́ ìgbà kékeré kọ́lọ̀ tó wà láàrin òun sọ pé 20% òun ló ń ṣẹlẹ̀ jẹ́ pé ọkùnrin ló ń fà obìnrin láti dín àmúmọ́ra ṣe Nàìjíríà ló ṣe kìíní jù ó lè fún obìnrin láì pé ó fẹ́ lé ọkọ jáde kó òun lé because you have family your family will come and settle the fight and do this and do that mediate both of you tó bá ti di pé ó ti ń pọ̀ jù pé obìnrin yẹn fẹ́ pa ẹ́ ọkùnrin fẹ́ pa ẹ́ jáde kó òun lé fún marital home táyì méjì ò bá wà tolerant kíkan jẹ́ àgùntàn kíkan jẹ́ ewúrẹ́ tíkan bá jẹ́ ewúrẹ́ kíkan jẹ́ àgùntàn is that with yourselves then the marriage will go long. ó lójú ẹni tó máa pé age mi báyìí nísìn tó máa sọ fún ẹ wípé òun níyàwó nílé nílùú yìí wọ́n ti lé wa jáde. no most of ọkùnrin náà ti lé jáde kó ń lu yìí ọkùnrin máa forí ṣe ó máa fọrùn ṣe tó bá délé náà ìyàwó yẹn ò ní mọ̀ pẹ̀lú ẹ̀ ìwọ náà ló máa depend lé lórí ìwọ dẹ̀ ń forí ṣe ó ń fọrùn ṣe tó bá kàn yájọ́ kọrin á lè jáde kó ń lé orí ọkùnrin yẹn léyìí ó lè máa ní skọ́nskọ́n ìmí máa débi pé ó lọ sunlé ọ̀rẹ́ káàkiri ilé tí ó wà tó pè ní madista ọmọ ẹ àwọn ọmọ ẹ gan wọn kọ sí ẹ. bàbá ò nìkan ṣe máa ń dúró tó yẹn tó fi wá because àti àwọn relationship. àìgbọ́ràn ni náà ó lójú relationship tó ń work mo sọ fún yín pé ọ̀n ẹ̀ ń díọ̀ pẹ̀lú ra wọn ni ó lójú relationship tó ń work sórí àwọn òyìnbó wọ́n ń pẹ́ pẹ̀lú ra wọn rẹpẹtẹ gan torí tó bá ti tí marital life bá ti sú wọn wọ́n lọ fọ́lùdé eléyìí máa gba Japan lọ eléyìí máa gba kinní kan lọ eléyìí máa sọjú jẹ tó bá tún padà dé love to continue wọ́n tún máa dira wọn mú òun ló máa rí i pé wọ́n wà ní kùjẹ́kùjẹ́ wọ́n jọ ń wà 70 80 90 together bẹ́ẹ̀ Africa lọ wòye tó wà bẹ́ẹ̀. Ilé ti bàjẹ́ nílùú òyìnbó ọ̀nà ti bàjẹ́ láàárín ọkọ àti ìyàwó ìyẹn nìyẹn. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Bó àkọ́kọ́ yìí òun ni wípé kí lórí lè ṣẹlẹ̀ ṣé property ló jẹ́ kí àwọn èèyàn máa ṣèyí tó yìí fún àwọn ọmọ tó bí nínú wọn tàbí ọmọ kéékèèké ṣó pọ̀ tó yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣé kò pọ̀ tó yìí ni ṣé Elédùmarè kan mọ̀ọ́mọ̀ ń tú àṣírí jáde ní 2025 yìí ni báwo ló ṣe jẹ́ èmi nìkan kọ́ ni máa gbọ́ èmi nìkan kọ́ ni máa wò mo wá bẹ̀ wá mu. My cousin brother raped me when I was just 10 years. Please guys, this story is going to come with a lot of emotions, but just bear with me. So when I was 9 years, going to 10 years, my dad asked me to move to Abuja to live with my cousin sister, Auntie Divine. Yes, I'm going to mention your name in this story because you're also part of the story. So my dad asked me to move to Abuja
to live with my Auntie Divine, because she's my cousin, but I call her my auntie because she's very, very older than me. Because there are better schools in Abuja than in Kogi State. So I was not living with my auntie like that. At some point, I was already 10 years then. So my other cousin, that is my auntie younger brother, he used to come around. So one fateful day, he came around, then he was serving. He came around. He was not living with us like that. So one day, I was sweeping his room, and suddenly he came. He was telling me I should come and wash. I don't know the word I should use for it so that TikTok will not flag it. He asked me to come and wash pee with him. So I don't even know, as a child, I don't even know what he was even saying. But he was just showing me the movie, putting my hand in his private part. So from there, this guy raped me, forced himself on me just when I was 10 years and I was his cousin, like that. So I don't know, till today I just have this trauma, this childhood trauma. That was not the last time. Every time he'll come back, sorry about that, every time his sister is not at home, Ogushe will come, Ogushe will force his way, he will sleep with me. Ogushe was using me as a sex toy. Ogushe will beat me. Sorry about that. Ogushe will beat me. Sometimes he will use knife to threaten me. If I ever tell anybody, he will bite me. He will be using different things to threaten me. Remember, they are from my mother's side. Like, it's my cousin from my mother's side. I could not tell anyone to the extent that I still see my messages just when I was still same 10 years. I told my auntie, I'm seeing my messages. She was like, I told her that I'm seeing my blood, like I'm seeing blood because I don't even know what, like I have an idea because I used to go to school now. She was like, you don't spoil now, you don't know man, all those type of things. She was very, very tough person. Auntie Divine, shout out to you. You're a baby. I don't know what to do. I don't know what to say, but you're a very, very tough person. But I pray all you did to me till now, there's broom in my hand. You used broom to beat me, treated me anyhow. I never had phone to call my dad. It's not like because maybe we are suffering. No, we are living good in my family. It's just that my dad wanted me to go to school in Abuja because they believe that there are better schools in Abuja. So before I came on here to say my story, last year I decided to go to Ogushe's DM. So I started talking to Ogushe. I was trying to like pull his leg. I wanted to get my evidence before I can come here to say my story. I was like, Ogushe, I really miss you. I miss all you did to me. I really miss you. And Ogushe was like, you're a very strong girl. Maybe in the part 2 of this story, I'm going to post my evidence. Ogushe was like, yes, you're a very strong girl. I miss you. I just miss you when you were 10 years. I used to have fun with you. I did this with you. I wish I can have you again. So early this year, 2025, I shouted Ogushe up. I was still talking to Ogushe because I wanted to get evidence. It took me like how many years for me to sit here to say my story. Ogushe, it will never be well with you. All your children, thank God today you have female kids. It will never be well with you. Your children will suffer the same thing you are making me to go through today. That I'm having trauma, childhood trauma. You caused me. I'm not saying this story because I'm seeking for justice, but I just want to say my story. Please, if you know you have female kids, please protect your kids. Don't trust them with your cousins. Don't trust them with even their brothers. Because all these people, Ogushe, you're a pedophile. Ogushe, I have all my evidence. You're threatening me, saying that I'm accusing you. What you know by yourself that you did. Now that I decided I'm going to come out and say the story, Ogushe, you're trying to gaslight me. Ogushe, you slept with me when I was 10 years. I'm not a kid. I know what I'm saying.
I will share. My God will judge you. My God, it will judge you. Good day, guys. This is the part 2 of my story. How my cousin brother raped me when I was 10 years old. Before I go on, I would like to thank you guys. Like, where do you guys know this stranger from? Thank you guys. Like, thank you. Like, I don't even know how to thank you guys. I don't know how to thank you people. I don't know how to. But I just want to say thank you. So guys, before I go on with this story, I would like to answer some questions everyone is asking me on the comment section. Some people are asking me, why didn't you speak up then? Some people are asking me, do you have evidence? Some people are asking me, do you have video when in the knock you? Some people are asking me, some people are saying, if this guy sue you, this one, that one. Some people are saying that. So I want to say this. Me coming out to say this story is not because I'm seeking for justice. No, I'm not. What I want is just so simple. I just want Ogushe. I want you to realize what you did to me. I want you to say sorry. I want you to admit it and say sorry. And I'm still scared because now you have a girl child. So I'm scared because you and I know, including your parents, even your brother. I spoke with your elder brother yesterday. With your elder brother, everybody says that is your thing. And I'm also scared for those kids that their parents entrust them under their uncle and their auntie. All those uncle, all those aunties, they don't really care about your kids. What they want is their kids. They just want to protect theirs. They don't care about yours. So the thing is that the theme and why I came out here is for you to protect your girl child. And what made me to come up here saying all this is because of case of Oshaya. It's not like I'm following trend. According to people, they say you are following trend. It's not because of what is trending. It's because I just want to say my story out and be free from my trauma. And since yesterday, there's this part of me that I feel recovered. Like I feel okay. All this while there are some parts of me I was feeling empty, but now I can say I'm feeling okay. Thank you so much, everyone. So Ogushe, you say you want to sue me, I should post the evidence. You are so eager like to see the evidence. Why are you so eager? You want to see the evidence? Don't worry. If you want to sue, I'm ready. Please sue me. And anything you want to do, you can do it, okay? I don't care about you. You know deep down that what I'm saying is the truth. Please guys, protect your girl child. Oshaya can be me, Oshaya can be you. Please make sure you protect your kids. It's very important. So it seems you've forgotten. So let me remind you briefly. 2022. Wait, let me check the date. 2022, January 16th. You tested me. You told me how you miss me, how you want to have me again. So do you remember all that? No. So let me remind you, this one you remember because it's here on your Facebook. You told me I was such a strong girl. All you did to me, I was such a strong girl. Apart from that one, I still have your voice. You understand? If you want to sue me, you can sue me. So I'm just trying to beg you in case if you want to sue me. So please, maybe I will still put your picture up on this video, and I'm still going to put some maybe picture up here when we had conversation, how you told me I was such a strong girl, everything. I'm going to post this, some of them, I'm going to post some here and leave some till we go to the courtroom if you decided to. Because I'm not here to make trouble. This is just a girl child just saying her story, how she was molested by her own cousin brother. Please guys, protect your kids with all means. Because yesterday I felt very emotional, but today I'm very strong. So please protect your girl child. Thank you. In case if there's any other, I'll update people. Thank you guys. Obidi, I am a victim of girl child marriage, and it was enabled by my mother. She made me do it. She forced me. She did everything. I want to tell my story. Please, thank her for me. Let her give me the courage I need. Ẹjọ́ ẹ máa ṣàkíyèsí ọmọ tẹ́ ẹ bá bí tí ìwà wọn tí wọ́n bá ń wù láti kékeré ẹ máa kíyèsí. Mo rántí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó máa ń ṣẹlẹ̀ nígbà tí òun àtẹ̀gbọ́n ẹ̀ wà ní kékeré
tí mo bí ẹ̀gbọ́n àkọ́bí mi tí mo wá bí òun náà. Ìgbà tán dàgbà mo ṣàṣàkíyèsí pé tí mo bá gbóúnjẹ fún wọn Jùmọ̀kẹ́ máa mú ẹja tàbẹ́ran orí oúnjẹ tiẹ̀ á jẹ tán á tún náwó mú tẹ̀gbọ́n ẹ̀ á tún jẹ. Kí nìyẹn ò yé mi sí. Ẹ̀gbọ́n àwa máa sunkún màá tún wá máa na ẹ̀gbọ́n ẹ̀ pé kí ló dé tó gọ̀ tí àbúrò ẹ̀ wá mú ẹran níwájú ẹ̀ tó ń jẹ. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà mi ò mọ̀ pé kí nìyẹn nítumọ̀. Ó túmọ̀ sí pé ọmọ yẹn ó wà greedy. Ṣóyé yín ìsìn ní ìtumọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń yé mi. Ẹ̀gbọ́n àmà sunkún màá wá máa nà ẹ̀gbọ́n gan màá tún máa nà fún pé ṣó o gọ̀ ni tábùrú ẹ fi jẹja tàbẹ́ran tiẹ̀ tán tó tún wá mú tiẹ̀. Nítòótọ́ èmi àti bàbá wọn kọra 4 ni wọ́n jẹ́. Kíkọ̀ tí mo dẹ̀ kọ bàbá wọn ó ní owó ìjọba nínú a lọ sí customary court. Ìwé dẹ̀ wà lọ́wọ́ mi tí wọ́n fún mi láti 2007 dọ́kúmẹ̀ntì ẹ̀ wà lọ́wọ́ mi ń bí pẹ̀lú orúkọ àwọn ọmọ 4 àti déètì tí mo bí wọn. Ní customary court ni mo ti kọ bàbá wọn. Ìwé kejì wọ́n ní ká lọ yanjú ẹ̀ nílé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò wá àwọn fámìlì tèmi náà ò lọ which means pé the 2 family does not agree. Kóòtù dẹ̀ later tú wa ká. Ìdí tí wọ́n wá fi tú wa ká ni pé bàbá wọn máa ń nà mí. Gbogbo ẹ̀ nípele ni màá máa ṣàlàyé. Bàbá wọn máa ń nà mí dé stage tí màá fi dákú. Even tí mo bá wà nínú oyún ó máa ń nà mí toyún tí mo dẹ̀ máa ń dákú táwọn aráalé máa ń gbé mi lọ sí hospital. Ìdí tí mo sì fi rọ́jú bí wọn pé 4 ọmọ mùsùlùmí ni mí ṣùgbọ́n gbà tí mo fẹ́ bàbá wọn á di ajẹ́rìí. Àwọn ajẹ́rìí ni wọ́n máa ń kàmù mi tí wọ́n máa ń pẹ̀tù sí mi nínú tí wọ́n máa ń bá mi sọ̀rọ̀ ló jẹ́ kí n ṣe sùúrù tí ọmọ fi pé 4 ṣùgbọ́n gbà tẹ́mi mi ò gbé mọ́ àwọn ajẹ́rìí gan ni wọ́n sọ pé tí wàhálà bá fẹ́ pọ̀ jù tẹ́mi bá fẹ́ bọ́ Bíbélì faramọ́ ìkọ̀sílẹ̀ ló jẹ́ kí n gbé ẹ̀mí mi sá. Àmọ́ ọ̀sán kankan mà ó náà yìí lẹ́ni kó wọn lọ fẹ́ ọkùnrin kan eléyìí tí òun fẹ́. Ẹ jẹ́ kí n máa bá sítórì bọ̀ torí àkókò méjì ká máa gé pépèpé. Lẹ́yìn náà ó béèrè fún àwọn ọmọ ní kóòtù níjọ́ náà àwọn kóòtù sọ fún un pé àwọn ọmọ kéré pé kí n máa kó wọn lọ pé tí àwọn ọmọ bá ti dàgbà pé kó wá claim àwọn ọmọ ẹ̀ láti gba ọmọ padà ṣùgbọ́n láti ìgbà náà kò wá láti claim àwọn ọmọ ló jẹ́ kí n jìyà láti tọ́ àwọn ọmọ yìí nítòótọ́ ìmọ̀ ń wá síwò lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá wò wọ́n ó máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan wá síwò wá wò wọ́n ìdí nìyẹn tí àwọn ọmọ fi dàgbà sí ọ̀dọ̀ mi tí mo fi ń jìyà lé wọn lórí. Mọ́mí Jùmọ̀kẹ́ ojú òní tì yín bí Jùmọ̀kẹ́ ṣe wá yẹn ariwo tí ń parí ayélujára ni pé ẹ̀yin lẹ fọ́ọ̀sì wọn fún ọkùnrin ẹ̀yin lẹ ní kó wọn máa jẹyà. So my mom put a lot of responsibility on me. She was paying cooperative then, and maybe I think it was every Tuesday, maybe like 10K, and she put that responsibility on me. So it was my duty that every Wednesday, every Tuesday, I have to send her 10K. So apparently, all the money I was seeing with this guy, if I go out, if I'm going to work, transfer fare and everything, I will save them, and every Tuesday I will be sending her money for her to pay for the cooperative, and I was just living the life like that. So. Mi ò fọ́ọ̀sẹ̀ fọkùnrin Jùmọ̀kẹ́ ya ọmọ tí ò ní tẹ́ lọ́rùn ni lọ́nà wo nítòótọ́ la jìyà nígbà tí mò ń tọ́ wọn nǹkan tẹ́ òbí bá ní ló ń fọmọ ṣùgbọ́n Jùmọ̀kẹ́ ò ní tẹ́ lọ́rùn mo ṣáàrí pé ó máa ń sábà kúrò nílé tí mo bá dé tí mo bá bí pé ibo ló lọ Jùmọ̀kẹ́ especially hòtẹ́ẹ̀lì kan súnmọ́lé wa a máa sọ fún mi pé òun lọ ṣáàjì bọ́tìn fóònù òun màá máa bá a wí pé Jùmọ̀kẹ́ ibo ló lọ ṣùgbọ́n létà lọmọ mi mú android phone wálé mo wá sí ìṣẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé wọ́n ti ra android phone tẹ́mi ìyá rẹ̀ gan ò tí ì ní nígbà náà mo wá sí ìṣẹ̀ ló jẹ́ kí ọkùnrin tó rà kó yọjú sí mi pé òun lòun rà fún un. Nígbà wa ti gbọ́ ńgbà náà kí làwọn kan tó wá tó ṣẹlẹ̀ tó fi di pọ́ padà fi ọkùnrin. Nígbà yẹn a ò fọwọ́ sí pé bóyá ó fẹ́ lọ́kọ rárá o ṣùgbọ́n ọmọkùnrin yẹn wá pé Greenwich lòun ti rí Jùmọ̀kẹ́ àmọ́ gbà tó ń rí pé bọ́tìn phone ló ní ó sì ní òun fẹ́ ra android phone lòun ṣe rà fún un so wọ́n dẹ̀ ń ṣe bí ọ̀rẹ́ láàrin ara wọn èmi ò fi lọ́kọ àdẹ̀gbowó orí rẹ o. bóun náà ṣe wájọ kó pọ̀ tí ó jẹ́ kí wọ́n fi jọ wà papọ̀ kí ni tó kún wọn pọ̀ ọ̀nà wo nẹ́gbà kó pọ̀. fúnra Jùmọ̀kẹ́ ló sá kúrò ńlé nítòótọ́ ọmọkùnrin ti yọjú sí wa rí lọ́dún iléyà kan fọ́tò rẹ̀ wà ń bí tí gbogbo àwọn àbúrò ẹ̀ bá yà lọ́dún iléyà kan ló wá ọmọkùnrin rèé
Jùmọ̀kẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí. ẹ fi síbi ojú kámẹ́rà báyìí. Jùmọ̀kẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọkùnrin ọ̀hún rèé o ó wá bá wa sọdún léyà ni o kò ṣèdáná fún mi èmi ò fi Jùmọ̀kẹ́ lọ́kọ o ṣùgbọ́n lẹ́yìn ọdún léyà tí ọmọkùnrin wá tí ó kàn wá bá wa sọdún tí àwọn àbúrò ẹ̀ fi bá ya fọ́tò yìí lẹ́tà ni Jùmọ̀kẹ́ sá kúrò nílé tó sátọ ọmọkùnrin lọ tí wọ́n jọ lọ ń gbé nìbàdàn. ṣùgbọ́n nígbà tí èmi àti step daddy tí à ń pe ọmọkùnrin tá a sì ń pe Jùmọ̀kẹ́ pé kó yọjú báwo lọ̀rọ̀ skul rẹ kí ló dé tó sá kúrò nílé Jùmọ̀kẹ́ ọmọkùnrin yẹn wà ń sọ pé ibi tó kàwé dé òun ò tọ́ mo lémi ò fara mọ́ o kó mọ̀ bọ̀ nílé o kó mọ̀ bọ̀ nílé o ṣùgbọ́n ọmọ mi wá fèsì kan fún mi ó ní mọ̀ èmi ó ní ṣé ẹ rò pé gbogbo nǹkan tóun ṣe yìí òun ṣe nítorí tara tòun nìkan ni ó lóun ṣe nítorí ti gbogbo wa. ìgbà à ń torí pé kò sówó lọ́wọ́ yín. ọmọ torí pé kò sówó ìgbà tí mo wá ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn mo wá wò pé ṣé Jùmọ̀kẹ́ ló fẹ́ là wá ní ó fi sọ pé òun ṣe nítorí ti gbogbo wa. mo sì ní kí Jùmọ̀kẹ́ mọ́ bọ́lé ṣùgbọ́n nígbà tó dé àárín kan nǹkan ò lọ déédéé láàrin òun àtọmọkùnrin mọ́ ó wá ń pè mí pé ó wá ń complain níwájú ọlọ́ àtẹ̀yàn mo sì sọ fún mo ní Jùmọ̀kẹ́ máa bọ̀ nlé ọmọ mi lòun ò wálé ó tún wá fèsì kan fún mi ó ní lẹ́vù tòun ti kọjá ìwò lẹ́vù òun ti kọjá àwò ó ní lẹ́vù òun ti kọjá ó ní òun ò lè padà wá máa bá wa gbé níbẹ̀ yẹn láì mọ̀ pé létà ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé Jùmọ̀kẹ́ wá pe bàbá wọn ó wá parọ́ mọ́ èmi àti step daddy pé àwa la fi òun lọ́kọ ó sọ bẹ́ẹ̀ yẹn fún bàbá ẹ̀ torí bàbá ẹ̀ ó ṣe text message sí mi tí mo dẹ̀ kọ text message yẹn sínú ìwé àṣírí tí mo máa ń kọ pamọ́ ó wá sọ fún bàbá ẹ̀ pé èmi àti dádì la fòun lọ́kọ ó yí lé wa lórí ó wá ní òun fẹ́ padà máa lọ sí school nígbà tóun ò fẹ́ bọ́ ìyẹn mọ́ ṣùgbọ́n ìgbà tó sọ̀rọ̀ school fún mi èmi mọ ability dádì wọn èmi wá ń sọ fún un pé so o sì rò pé bàbá rẹ ní agbára láti lè ràn ọ báyìí láti ràn ọ pé èmi náà sì tí ì lágbára torí pé o mọ̀ pé gbogbo yín ẹ pọ̀ ní ọwọ́ mi jíjẹ múmu kò rọrùn pé mọ̀ bọ̀ níwò gbogbo ìgbà yẹn mo ti dá school mi sílẹ̀ mo ní kó wá mọ̀ tíìchì níbẹ̀ kájẹjọ́ mọ̀ bíi rẹ̀ díẹ̀ kájẹjọ́ mọ̀ plan bí o ṣe máa wọ school pé kó mọ̀ kánjú gba ilé ọmọkùnrin yẹn bọ́ sí school. ẹ má wulẹ̀ dára yín dára má wulẹ̀ mọ́ gbọ́dọ̀ pé gbogbo nǹkan pé síbẹ̀ yẹn. Jùmọ̀kẹ́ sọ pé èmi ò tọ́ àwọn ní school nígbà tí Jùmọ̀kẹ́ ṣe WAEC àkọ́bí mi ló yẹ kó kọ́kọ́ ṣe WAEC kò sí owó nígbà náà tó jẹ́ gbọ́n Jùmọ̀kẹ́ tó jẹ́ gbọ́n ẹ̀ kò sí owó mo dẹ̀ tu ọmọ yẹn pé kó jọ kó ní sùúrù fún mi kí n fi lówó dání ẹ̀gbọ́n wa ní sùúrù ìgbà tí Jùmọ̀kẹ́ náà wá DSS 3 tó jáde mo wá wò pé kò sí ihun tí mo fẹ́ ṣe ju pé kí n lọ yá owó kí n fi rẹ́gísítà àwọn méjèèjì ẹ̀rí sì wà fún mo kọ sílẹ̀ pẹ̀lú date tí mo lọ gbowó SIP 50,000 WAEC jẹ́ 25,000 gbà yẹn mo sì kó kalẹ̀ fáwọn méjèèjì pé kí wọ́n fi ṣe WAEC wọn bàbá wọn ò ṣe nǹkan kan lórí wọn rárá kò ṣe anything gbogbo bó ṣe sọ pé bàbá àwọn ló ń san he was paying my school fee irọ́ ní gbogbo ẹ o bí mo ṣe jìyà lórí àwọn ọmọ yẹn ní ìwòyí àwọn tó jẹ́ ẹlẹ́rìí nígbà tí ọ̀rọ̀ ìjẹyọ wọ́n ń sunkún fún mi ni pé. mélòó lẹ bí fún bàbá Jùmọ̀kẹ́. 4 ló jẹyọ nínú. àwọn ẹ̀gbọ́n àtàbúrò Jùmọ̀kẹ́ ńkọ́. wọ́n wà. kí ni ṣé àwọn ẹ̀yin náà kọ́ lẹ tọ́ àwọn tí náà ni. èmi mo tọ́ wọn ọ̀dọ̀ mi ni gbogbo wọn gbé dàgbà o ọ̀dọ̀ mi ni wọ́n gbé dàgbà even gan Jùmọ̀kẹ́ tó padà ní scholarship torí láàrin kan step daddy wọn á padà lọ kó tọ̀ wọ́n lọ nìbàdàn tá a tún lọ gbé nìbàdàn ìgbà tá a débẹ̀ ló ní scholarship sí school kan tó ń jẹ́ computer age nígbà yẹn. wọ́n mẹ́ Jùmọ̀kẹ́ ariwo tí Jùmọ̀kẹ́ wá ń pa ó ní àfikún òun jẹ́ àfi ìṣubú mi lòun wá kí ló dé tó bá wọn ó ní ìṣubú mi lòun wá. kí Ọlọ́run kó ṣàánú mi kó má fi ọmọ kálukú ṣe ọ̀tá kálukú. àmín. mo fẹ́ràn Jùmọ̀kẹ́ ṣùgbọ́n kì í ṣọmọ tó nítẹ̀lọ́rùn ní ọmọ tí nǹkan ò kì í tó
tó sì fẹ́ tó ọmọ tó máa ń ṣèṣe pé wọn ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà. torí ariwo tí ń pa ni pé òun ó tún lè wé yín òun ó ṣe gbà wọ́n ṣàwo. ṣé ẹ rí pẹ̀lú ìyà tí mo jẹ lé wọn lórí gan àwọn tó lè jẹ́rìí sí ọ̀rọ̀ ìwà tí skul bá lọ tán ní àárọ̀ tá a bá ṣí skul tí a kọ́ àwọn ọmọ ní iléèwé tán ní àárọ̀ tó bá tún di ìrọ̀lẹ́ màá tún dáná mọ́ínmọ́ín tí màá tún tà á lórí jíjẹ múmu àwọn ọmọ. ìpè àwọn gbàdé ìsọmọ kan jẹ́ ìsìn méjì bùkátà ọmọ mẹ́rin. bẹ́ẹ̀ Jùmọ̀kẹ́ ló kọ́kọ́ ìgbà tí ó dẹ̀ lọ sí iléèwé láti pàṣẹ nígbà tó fẹ́ bínú kúrò lọ́dọ̀ ọmọkùnrin yẹn tó lọ sí ilé ẹ̀kọ́ yunifásitì tó lọ èmi kìlọ̀ fún ni pé kó ṣe sùúrù náà kó mọ bọ̀ nílé kì í ṣe pé mo ní mi ìfẹ́ tọ́ ọmọ mo ṣàyà owó síìpù ni tí mo fi san wáyẹ́kì fóun àtẹ̀gbọ́n ẹ̀ mo ní kó ṣe sùúrù ni o lẹ́yìn ìgbà tó lọ skul tán ni ẹ̀gbọ́n rẹ̀ wá padà rí admission ìgbà tẹ́gbọ́n ẹ̀ rí tó tí ẹ̀gbọ́n gba fọ́ọ̀mù school of nursing a pe dáàdì ẹ̀ láti jẹ́ kó mọ̀ pé ẹ̀gbọ́n ti gba fọ́ọ̀mù school of nursing dáàdì ẹ̀ wá fèsì kan fún mi torí pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé lílọ skul tí Jùmọ̀kẹ́ lọ skul bàbá rẹ̀ ló ti lọ kì í ṣe pé mi ò sọ́pọ́ọ̀tì pé kọ́ mọ́ kàwé ṣùgbọ́n mo ní kó ní sùúrù ni ẹ̀gbọ́n rẹ̀ sì ní sùúrù ṣùgbọ́n bàbá rẹ̀ ní kó máa lọ ó ní òun wà fún òun ó try best òun àmọ́ ìgbà tó débẹ̀ bàbá yẹn ò rówó san fún un ló jẹ́ kí Jùmọ̀kẹ́ ó yáyàkuyà lẹ́yìn tí Jùmọ̀kẹ́ tí ẹ̀gbọ́n rẹ̀ wá padà gba fọ́ọ̀mù school of nurse a wá pe bàbá wọn pé Dámilọ́lá náà ó ti gba fọ́ọ̀mù school of nurse o èsì tí bàbá wọn fún mi nígbà náà níwájú Ọlọ́run àtẹ̀yàn ó ní òun ti fọwọ́ mú Jùmọ̀kẹ́ ó ní kémi ó fọwọ́ mú àkọ́bí tí í ṣe Dámilọ́lá pé kájọ máa tọ́ wọn ní ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. ok ẹ náà lẹ ti gbọ́ ẹ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ̀ ń síbẹ̀ tẹ̀ ń gbọ́ wa ní orílẹ̀-èdè àti lẹ́yìn òkè òkun nípa ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára TikTok eléyìí tí Ọlájùmọ̀kẹ́ tó fi sórí kinní ẹ̀ tó pè ní Ọlájùmọ̀kẹ́ story òun náà ni à ń síbẹ̀ tá à ń treat ní iléeṣẹ́ rédíò Àkòrèdé mọ́mí Jùmọ̀kẹ́ rèé tí wọ́n náà àǹfààní àti gbọ́ tẹnu wọn tẹnu Jùmọ̀kẹ́ ni wọ́n ń gbọ́ àmọ́ tẹnu mọ́mí Jùmọ̀kẹ́ lẹ ti gbọ́ yìí kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ àti gbọ́ díẹ̀ lẹ́nu Jùmọ̀kẹ́ náà bó tilẹ̀ jẹ́ wípé ojú òpó ayélujára TikTok láti náà àǹfààní láti gbọ́ gbogbo nǹkan tí ń fẹnu sọ àwọn mọ́mí rẹ̀ náà ni wọ́n ń ṣàlàyé nípa gbogbo bí nǹkan ti jẹ́ tẹ́ ẹ bá wá gbọ́ báyìí ní ìsìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ náà mọ nílé ìwé wọn kí lẹ porúkọ skul yín. Young President Academy. Young President Academy ibo ló wà. Kìtìmọ́ni o. òun náà lẹ ti gbọ́ yìí ẹ rí i pé bẹ́ẹ̀yàn bá bí ọmọ bẹ́ẹ̀yàn bá bí 20 ọmọ ìtí ó lé ọ̀ ń bẹ láàrin wọn kò sọ́gbọ́n bẹ́ẹ̀yàn bí ọmọ 3 ìtí ó lé ń bẹ ń bẹ Ọlọ́run ní máa rọ̀ mọ́ fún gbogbo èèyàn Ọlọ́run ní fún yàn lọ́mọ wù Ọlọ́run ó ṣàánú wa ni Ọlọ́run ọ̀rọ̀ òun náà Ọlọ́run ó tún òun náà sí Ọlọ́run ọ̀rọ̀ lọ́kàn gbogbo àwọn tí bá ń fún ní pé máa so wọn wà lẹ́yìn rẹ̀ Ọlọ́run ọ̀rọ̀ wọn Ọlọ́run ní fi wọ́n ṣe irinṣẹ́ ẹbú fún ìran yín lágbára Ọlọ́run mọ́mí Jùmọ̀kẹ́ lẹ́nu àǹfààní àti mọ́ gbọ́ yìí ẹ rí i pé gbogbo tí wọ́n sọ nípa rẹ̀ kì í ṣe pé wọ́n sọ àìdá kankan nípa Jùmọ̀kẹ́ tí kì í bá ṣe wípé wọ́n sọ àwọn ìwà eléyìí tí ọmọ máa ń wù ní kékeré ńgbà mẹ́ta máa ń fojú wò pé kíní yẹn kò nítumọ̀ ó máa ń padà nítumọ̀ yìí tó wà níbẹ̀ ni pé kàkà ọmọ ní àpákò àwọn òfin lọ́kọ́ o òun ló tẹ̀lé ọkùnrin lọ. wọ́n yìí sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó sọ wípé ẹ fọ́ọ̀sì òun marry yes or no kí ni tó wà níbẹ̀. mi ò fọ́ọ̀sì Jùmọ̀kẹ́ marry Jùmọ̀kẹ́ ní ẹ̀gbọ́n tí mo bá fẹ́ fọ́ọ̀sì èèyàn marry ẹ̀gbọ́n ẹ̀ ló yẹ kí n kọ́kọ́ sọ pé kó lọ marry tí mo bá ń fi ọmọ ṣaṣẹ́wó ó yẹ kí n ti ní ọmọ I supposed to have grandchild after Jùmọ̀kẹ́ I still have other grown up female 3 children they are not like Jùmọ̀kẹ́ and Dámilọ́lá who is the first born 26 years old now has never introduced any man to me as a husband so I did not force Jùmọ̀kẹ́ to go and marry it's only that Jùmọ̀kẹ́ is greedy and she cannot endure our situation. ìgbà tó mú ọkùnrin wá fún yín why they accept it. mi ò accept ọkùnrin o ó ti wọ 16 years ńgbà yẹn ó ń lọ sí hotel ó lóun máa ń lọ charge ìgbà tó mú fóònù tuntun wálé ni mo sì sí fóònù yẹn ńgbà táwọn ẹgbẹ́ àtàbúrò ẹ̀ sọ fún mi ìgbà tí mo sì sẹ̀ ló mú ẹni tó rà fún wá so mi ò sọ fún pé kó lọ mọ́kọ wálé o mi ò sọ fún o. ẹni tó wá ń gbà yẹn tó bá yín sọdún yẹn tẹ fi picture yẹn lánàá yẹn wọ́n ètè aláwọ̀ rẹ̀ ń gbà yẹn àbí kí ló ṣẹlẹ̀ yára. ọkọ̀ wá kí wa ní nọ́mà tí ọmọ bá ń bá yàn rìn kò sí nǹkan tó burú nínú kéèyàn mẹni tó ọmọ ń bá rìn kọ́ lọ́mọ jẹ́ kọ́ ọmọ sọnù ó wá èmi ò invite ẹ̀ wá o but Jùmọ̀kẹ́ ló mú wá pẹ́ni tó ra fóònù rèé ó wá sọ pé Jùmọ̀kẹ́ ti bá òun sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ìdílé wa pé òun rẹ́dì láti tọ́ Jùmọ̀kẹ́
mo dẹ̀ jẹ́ kí step daddy wọn gbọ́ a dẹ̀ takò pé a ò gbà pé Jùmọ̀kẹ́ kéré. step daddy wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sí tí wọ́n sì wà láyé báyìí. wọ́n wà o wọ́n mọ̀ sí mi ìdá nǹkan kan ṣe o. ok. so ó sọ pé òun ò tọ́ mo dẹ̀ ní a ò gbà pé kó ní sùúrù pẹ̀lú wa tí mo bá ti ní owó lọ́wọ́ all the while táwọn Jùmọ̀kẹ́ wà lọ́dọ̀ mi bàbá wọn ò ṣe nǹkan kan lórí wọn o kò fún wa ní owó kankan o kò ṣe nǹkan kan lórí. àmì ẹ̀sìn ni àwọn ọmọ yẹn fi wà pẹ̀lú yín tẹ̀sí pẹ̀lú dájú wọn. láti 2000 and last born tó jẹ́ Kingsley ó mọ mú láyà mi lọ́wọ́ ni mo lọ sí court. mọ́mí wọ́n fọ èsì pé ọ̀rọ̀ yín àti ọ̀rọ̀ Kingsley wọ́n ní kò jọra wọn pé ọ̀rọ̀ yẹn wọ́ síra wọn wọ́n ní náà ọ̀rọ̀ tí Kingsley sọ ni pé àǹtí òun ṣe introduction ẹ̀yin dẹ̀ tún sọ pé kò ṣe introduction. kò ṣe introduction o ṣùgbọ́n bọ̀bọ̀ yẹn wá sí ilé ó wálé ní gbọ̀dún léyà ni o kò ṣe introduction o kò ṣe introduction àgbowó orí kankan lórí Jùmọ̀kẹ́ o èmi ò gba owó orí kankan o ṣùgbọ́n lẹ́yìn tí bọ̀bọ̀ yẹn yọjú sílé ń gbà léyà ó mú bàbá ẹ̀ wá bàbá rẹ̀ wá sọ pé bọ̀ yẹn ó ti dàgbà bíi 38 pé àwọn ti expect pé kó mú yàwó wálé èmi dẹ̀ sọ pé ọmọ wa kéré láti lọ́kọ. ṣé ẹ ní ẹlẹ́rìí fún ìgbà yẹn. ẹlẹ́rìí wà ẹ náwọn ẹlẹ́rìí tán lè sàn fún pé ẹ fi lọ́kọ ń gbà yẹn. bẹ́ẹ̀ni àwọn ẹlẹ́rìí. rọ̀ wá àwọn ẹlòmíín wà wọ́n máa ń fi comment sílẹ̀ nínú program mi wípé nǹkan tí mo fi ṣe title kọ́ ni mo sọ nínú fídíò but mo wọ́n try láti send message sáwọn náà wípé ẹ wo tán ni bẹ́ẹ̀ ni ẹ wo délẹ̀ ni torí ẹ̀ ni mo máa ń ṣe sábà kọ sínú àwọn many videos mi wípé watch to the end because ẹlòmíì wà ó kàn máa wo bíi 5 minutes ó believe wípé bóyá nǹkan tó hùn ó lè jẹ́ fídíò méjì mẹ́ta la fẹ́ lò nínú ẹ̀ papọ̀ èèyàn náà ń gbìyànjú ni kò yẹ yín sìn à ń gbìyànjú ni kọ́lọ́run kó fún wa kó dé wa kó dá wa aládé tàbí báwo ló ṣe ń sọ kó dé ìgbìyànjú wa aládé torí ẹ try láti wò ó débi tó bá parí sí ìgbà yẹn ló máa wá mọ̀ pé bóyá nǹkan tó rí àti nǹkan tó wà nínú fídíò yẹn ṣó tiẹ̀ jọra wọn tó máa wá topic tó fẹ́ sọ kó tó máa iṣẹ́ gan ni láyé ọ̀tọ̀ torí ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ understand bó ṣe ń lọ mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ má gbàgbé láti bá wa like ẹ má gbàgbé láti bá wa fi comment tiyín náà sílẹ̀ ojú wo lẹ fi wò ẹ jẹ́ ká fílẹ̀ nínú comment section ẹ bá wa tarí ẹ̀ síwájú bẹ́ẹ̀ náà la wà lórí Àjùlọ TV orí Àjùlọ TV àwọn nǹkan wo là ń gbéyẹ̀wò ń bẹ àwọn nǹkan tó jẹ́ wípé ó rọ̀ mọ́ ìtúsílẹ̀ ọpọlọ ìtúsílẹ̀ ọkàn tó ti kó wa sí àwọn forefathers wa bẹ́ẹ̀ ni Àjùlọ TV yẹn wà fún wípé òkè ẹ jẹ́ ká lọ ṣe dáńfó gedegbe ń bẹ̀ yẹn kó jẹ́ wípé irú àwọn program báyìí bẹ́ẹ̀ yẹn tá à ń gbé lọ síbẹ̀ òun lè máa rí ń bẹ̀ tí a ní dàpọ̀ mọ́ra wọn níbí báyìí torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń da gbogbo ìpapọ̀ ni. Now mo rò pé gbogbo wa pátápátá láti rí ìtagbé wa lọ́jọ́ títí òní ẹ bá fi kọ́mẹ̀ntì sí sílẹ̀ ojú tẹ bá fi wò ẹ má gbàgbé láti bá wa fi sílẹ̀ níbẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tì wá mo kí wa lẹ́ẹ̀kan sí pé wọ́n lọ bye for now ire o.